ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. tọ́ ìbápẹ́tẹ̀wọ́ ìbápẹ́tẹ̀ẹsẹ̀ tí ò gbọ́dọ̀ orin bá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ kóòtù òjìrè pátápátá ìbá gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ yìí ẹjọ́ ojú wa ṣe ẹjọ́ yẹ wá ẹ má jẹ́ ó yẹ̀ wálẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá á kí yín bẹ̀ lálọ́ yín lọ́gbọ̀ ẹ̀nu àwọn Yorùbá àwọn àgbààgbà mọ́nímọ́ní àwọn àgbààgbà mọ̀yànmọ̀yàn àwọn àgbààgbà pèdèpèdè ni wọ́n sọ wípé ká mẹ́yìn sọ́wọ́ tún ká mẹ́yìn sọ́wọ́ sìn ká bómi yìnyín sí yín ká tún mọ́ yín mú ká fẹ̀yìn rìn láti yìn lọ sílùú Ìṣẹ̀yìn ẹni tí ò ní yin ni kò ní yin ni ẹ wo èmi yìnyín bẹ́ẹ̀ sì rèé mo gbóṣùbà kàrè fún yín pàápàá jùlọ gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ìlọsíwájú ilẹ̀ kóòtù òjìrè yìí òun náà ló ń jẹ wá lógún tó sì mọ̀mọ́láyà wá pọ̀ agbóṣùbà kàrè fún wa lágbára ṣèdùmàrè ilẹ̀ wa yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Odùduwà gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè kò ní dóhun àfìsẹ́yìn tí egun fi sọ lẹ́sẹ̀ Elédùmarè àní jábọ́ bẹ́ẹ̀ sì ni kò ní rẹ̀ wá Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi lẹ́kọ̀ọ́ ló kọ bàbá mi olómi ọgbọ́n làwọn èèyàn pè mí o ọmọ ara akéde mi màjọ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì ní Ìṣọ̀lá akéré fìní sọgbọ́n yẹn náà rèé atúgàtì ètò lákòókò yìí níbi gbogbo tẹ̀ tí náà fàánà àti máa wà ojú tẹ fi ń wò mí ò ní fọ́ o bẹ́ẹ̀ sì rèé tí tẹ fi ń gbọ́ mi kò ní di láṣẹ Elédùmarè agbára ọba mi òkè láéláé káfàtà ẹ rí wípé àwọn ọmọ kóòtù òjìrè ni mò ń tẹnu mọ́ àwọn àgbààgbà ilẹ̀ yìí wọ́n ti ń tọ́ bọ̀ wá lọ́pọlọ wọ́n ti ń dà wá lọ́pọlọ rú kí n má sọ wípé wọ́n ti ń fẹ́ ṣì wá lọ́nà ṣùgbọ́n wọ́n ti ń fẹ́ pín wa ṣé mọ̀ pé ó wà lára àwọn ọ̀rọ̀ tèmi sọ nígbà tí à ń pariwo ọ̀rọ̀ Yorùbá nation wípé ìṣòro kan ṣo tí Yorùbá ní òun náà ni wípé kí ẹnu wa kò kí ìmọ̀ wa ṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ń tòótọ́ nítorí wípé èmi jù ẹ́ ìwọ jù mí òun náà ló máa ń fa wàhálà ẹlẹ́jàmẹ̀jà láàrin àwa ọmọ Yorùbá à ń fẹ́ tẹríba fún ara wa gbogbo wa la máa ń fẹ́ jẹ́ aṣáájú mo sọ ń gbà yẹn pé tí Yorùbá nation bá tẹ̀ dọ́wọ́ wa tán how are we going to manage it? Are we going to manage it well? ṣé kì í ṣe bó o bá apá bó o bá bù ú lẹ́sẹ̀ náà ni gbogbo wa náà wá máa wá kiri kí wá ní ìyàtọ̀ ṣé kò wá ní sàn ká dúró ní ilẹ̀ Egypt ju ká sọ pé à ń lọ Kénà lọ kí ni gbogbo atótónu mi yín látàárọ̀ àwọn kan ti sọ wípé Ọ̀yọ́ ló ní ilẹ̀ Yorùbá Ilé-Ifẹ̀ ló ní Odùduwà ipe èdè wa tá a sì ń sọ yìí èdè Yorùbá ni ọmọ Odùduwà ń sí gbogbo wa ìyẹn gan tún wá fà á Sunday Ìgbòho dé padà sórílẹ̀-èdè Nàìjíríà báàmí Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ wọ́n tún sọ wípé báyìí o àwọn òjàjàgbara fún ilẹ̀ Yorùbá nation mọ́ Oòduà nation làwọn tún ń jà fún ẹ ti ń kàn fèsì wa o kí ló dé fà á ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ àti ọ̀rọ̀ Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun ló fà á ó dà ẹ̀yin aráalé ẹ já kíyèsí dáadáa o ká ti bi ìṣáná ká kíyèsí Ògún ká ti bi pẹlẹbẹ ká mọ̀lẹ̀ jẹ wọ́n ní àgbà kí ń wà lórí lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí ọmọ tí ń sọnù dànù ní ìsinyìí tágbà sì ń bẹ lọ́jà ẹ̀yin àgbààgbà lẹ kóòtù òjìrè yìí ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀ yín bẹ́ẹ̀ sì rèé mò ń rọ̀ yín nítorí àwọn ọ̀dọ́ ọ̀sìn yìí
ìtàn tẹ́ ẹ pa fún wa, tẹ́ ẹ bí àwa sínú rẹ̀, a fẹ́ pa fáwọn ọmọ wa. Àwọn ọmọ wa náà ti ń dàgbà, wọ́n ti ń gbọ́n o, wọ́n ti ń tójú bọ̀ o. Tá ò bá gbàgbé pé ó ti pẹ́ tí ìjà èmi jù ọ́ ìwọ ojú mi ti ń wáyé láàrin àpèrè Aláàfin àti àpèrè Ọọ̀ni Ilé Ifẹ̀, wípé èmi ló lórí ọba, ìwọ kọ́ ló lórí ọba. Kò jẹ́ tuntun. Ó gbóná janjan láàrin ọba Síjúadé àti ọba Adéyẹmí, ìyẹn ọba àná méjèèjì lórí àpèrè yẹn. Ṣùgbọ́n ohun tó dùn mọ́ àwọn ọmọ Yorùbá nínú nígbà náà, òun ni wípé nígbà tí ọba Síjúadé papòdà, tí wọ́n sì ní kí ọba Ògúnwùsì kí wọ́n máa bọ̀ lórí àpèrè bàbá wọn, wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe kan eléyìí tí inú àwọn ọmọ èèyàn dùn, àwọn ọmọ Yorùbá dùn sí gan. Wọ́n ṣe ìbádọ́rẹ̀ẹ́pọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gbogbo lọ́balọ́ba pátápátá, látòrí àgbàlagbà lọ́balọ́ba títí kan àwọn lọ́balọ́ba kéréje. Gbogbo wa la lè jẹ́rìí sí wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán ń bẹ láàrin ọba Adéyẹmí àti ọba Ògúnwùsì kó tó di wípé ọba Adéyẹmí papòdà. Kété tí kábíyèsí ọba Ọ̀wádé ọba Aláàfin Ọ̀yọ́ tí wọ́n gorí àpèrè, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a ti gbàgbé sẹ́yìn ó tún padà wú jáde o. Ṣé ẹ gbàgbé pé ní kòpẹ́kòpẹ́ yìí, òun ni Aláàfin Ọ̀yọ́, òun ni Ọọ̀ni Ilé Ifẹ̀ ni wọ́n fi olóyè kan tí wọ́n tún jẹ́ bọ̀rọ̀kìnní nílùú Ìbàdàn kan tí wọ́n fi wọ́n jọba ọ̀kan lọ́mọ. Ṣùgbọ́n tí agbẹnusọ Aláàfin Ọ̀yọ́ sọ jáde pé Aláàfin Ọ̀yọ́ fún Ọọ̀ni Ilé Ifẹ̀ ní gbèǹdéke ọjọ́ kan 24 hours àbá ọba sí ọba, tá a sì ń wẹ̀yìn méjèèjì gẹ́gẹ́ bí olórí ọba ńlẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí aṣáájú wa. Bàbá tẹ̀ sọ pé ìkan la fẹ́ mú tó sì fẹ́ dá yánpọnyán nílẹ̀, tá a sì ti sọ pé dá ẹ̀yin méjèèjì ẹ lọ́ máa já aṣáájú wa lọ, kò á tán bí. Ni wọ́n fún wọn ní ìgbèǹdéke pé ìyẹn gangan ló wá fa yánpọnyán ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé látìgbà tí kábíyèsí ọba Ọ̀wádé yìí ti wà lórí àpèrè, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ò jọ ṣe òun náà ni wọ́n ṣe, tó bó jẹ́ kí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba kan tó kù, wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n ṣe pọ̀ pẹ̀lú Ọọ̀ni Ilé Ifẹ̀. Wọ́n sọ pé àwọn ni aṣáájú ọba ilẹ̀ Yorùbá kìnnìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ jẹ́ báwo ni ọ̀rọ̀ ìṣe ní jẹjọ jáde. Bó rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀, ó jọ jáde kò jọ gàté. Èèyàn àtiró wọlé, eégún àtiró jáde. Ó lè jẹ́ èèyàn àtiró kọ́ ló wà nínú eégún àtiró. Ṣùgbọ́n nígbà téèyàn àtiró ti wọlé, tégún àtiró sì ti jáde. Olóyè Sunday Adéyẹmọ, Sunday Ìgbòho, wọ́n wá sórílẹ̀-èdè Nàìjíríà padà wá. Wọ́n ń ṣe àbẹ̀wò sí gbogbo ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá nítorí wípé a ti rí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àwọn aṣojú wa, gẹ́gẹ́ bí àwọn agbẹnusọ fún wa, gẹ́gẹ́ bí àwọn they are like our governors ní gbogbo àwọn ìletò wa, láti lè lọ jíròrò pẹ̀lú wọn pé ọ̀nà wo la gbé ilẹ̀ Yorùbá yìí gbà. Ìyẹn náà làwọn náà sì wà ń bẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn yánpọnyánrin kan tún jẹyọ jáde lórí ọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀ náà. Bẹ́ẹ̀ sì rèé, òun náà ni Adéyẹmọ tún sọ pé ìyẹn Sunday Igboho tó ń sọ fún gbogbo àwọn lọ́balọ́ba pé kó bá wọn bẹ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó dákun kí wọ́n yóò kọ àwọn kúrò nínú ọ̀daràn tí wọ́n wá wọ́n tẹ́ẹ̀dì, kí wọ́n lè máa finú dídùn àtayọ̀ wà lórílẹ̀-èdè Nàìjíríà táwọn oníkọ̀ lọ́jọ́ kò sórílẹ̀-èdè Germany níbẹ̀ yẹn, tó kọ̀ jẹ́ pé nípa pálí ni wọ́n fi jẹ́ ọmọ orílẹ̀-èdè ọ̀hún, ṣùgbọ́n nípa ìbí ti rámì ìdánimọ̀ lẹ́kẹ̀ẹ́ bàbá wa ni. Látàrí eléyìí tó wá tún ń jẹyọ yìí,
olóyè Sunday Adéyẹmọ oríkì wọn, àwọn oríkì kan tí wọ́n kì ọmọ ládé Aláàfin adé kinní kan ló gbé fún, wọ́n tún gbé yẹn. àwọn Yorùbá tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tí wọ́n kí oríkì yẹn ṣé kò nítumọ̀ ni? Yorùbá ń sọ nǹkan tí ò bá nítumọ̀ láyéláyé. olóyè Sunday Adéyẹmọ wá sọ pé ẹ̀tọ́ òun ò jà fún Yorùbá nation mọ́, Oòduà nation ni. ṣé ẹ mọ̀ pé tipẹ́tipẹ́ làwọn ìsọ̀tọ̀ kan ti sọ̀tọ̀ fún wa wípé Ọ̀yọ́ ni wọ́n máa ń sọ pé Yorùbá ilẹ̀ Yorùbá wípé Odùduwà ló jẹ́ ká máa pe ara wa, ọmọ Odùduwà ló jẹ́ ká máa pera wa. èdè tá à ń sọ lẹ́nu òun lè dé Yorùbá tí wọ́n sọ jáde bẹ́ẹ̀. ní ìsìn ó ti ń padà wá jẹyọ. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé, Sunday Adéyẹmọ ti kọ́kọ́ lọ sọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ kó tó di pé wọ́n lọ sí Ilé Ifẹ̀. ìròyìn sì ti ń gbé jáde pé Aláàfin Ọ̀yọ́ ń bínú sí Sunday Adéyẹmọ. ṣé ká tún wá sọ wípé Sunday Adéyẹmọ ìhun Sunday Ìgbòho ṣá bàbá wa pé wọn náà ń bínú sí Aláàfin Ọ̀yọ́ ni? àbí Yorùbá nation journey ó ti pẹ́ ta ti ń bá a bọ̀ gan. ó máa ní nǹkan, ó máa ní ìdí pàtàkì, ó máa ní nǹkan kan tó ṣẹlẹ̀, ó máa ní ohun tí Sunday Adéyẹmọ, Sunday Ìgbòho ṣá tí wọ́n rí o, tí wọ́n fi ní ó dáa ẹ má jà pé Yorùbá nation mọ́, ẹ má jà jàjàgbara fún Yorùbá nation mọ́. ṣé bọ́n náà ni wọ́n ń ṣe ajú àtẹ́lẹ̀ tí wọ́n sọ pé ó dáa ẹ já pé ní Oòduà nation. ní ìsìn Oòduà nation náà ni Sunday Adéyẹmọ sọ pé òun fẹ́ jà fún. bó sì l'Oòduà Ilé Ifẹ̀. lára àwọn àtẹ̀jáde tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ ìròyìn fún Aláàfin Ọ̀yọ́ òun náà ni wípé gbogbo oyè tó bá ti ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ lónìí, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá. ṣùgbọ́n lẹ́yìn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mi ní rò pé bóyá oyè kan tún wà tó ní ṣe pẹ̀lú orí ilẹ̀ Yorùbá. wípé kò yẹ kí Ọọ̀ni Ilé Ifẹ̀ fi èèyàn kankan jẹ oyè kan pé fún ilẹ̀ Yorùbá kan àbí fún. ó dáa, ilẹ̀ Yorùbá, ilẹ̀ Odùduwà, èwo ló jù? kí ló dé tí Sunday Ìgbòho tí wọ́n fi sọ wípé àwọn ò jà fún Yorùbá nation mọ́, there is no more Yorùbá nation, now Oòduà nation òun ni. ìdí pàtàkì rèé tí mo jẹ́ sọ wípé ẹ̀yin àgbààgbà wa ẹ má jò ó bàjẹ́ o. olóyè Fálétí kọ́ o, Fálétí kọ́ lórin o, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn àjàǹtí èlé. ẹ dákun o. ní ìsinyìí Sunday Adéyẹmọ, Sunday Ìgbòho ṣá ti wà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ilé Ifẹ̀. wọ́n ti wà láàrin àwọn méjèèjì báyìí. k'Ẹlẹ́dùmarè ó ṣàánú wa. ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Should we continue fighting for Yorùbá nation or we should go back for Odùduwà nation? láàrin àwọn lọ́balọ́ba méjèèjì bá a ti ń pa náà kan nìkan rù. láti ìgbà ní kété tí wọ́n ti joyè tán, tí wọ́n ti ṣe ayẹyẹ ìwúyè tán, ìyẹn ti Aláàfin Ọ̀yọ́, lóríṣiríṣi láti ń gbọ́ oríṣiríṣi. We are moving from one angle to another. láti ìpele kan sí ìpele kan là ń lọ. ṣé bá sì ṣe fẹ́ délẹ̀ lérí rèé? Sunday Ìgbòho tún padà wá sórílẹ̀-èdè Nàìjíríà wípé kó lè tẹ̀síwájú jọ́ni tí wọ́n ń bá bọ̀ láti jà fún àwọn ọmọ Yorùbá. ọ̀tọ̀ tún nìkan tí wọ́n tún dé bá
èyí náà ló fi mú àwọn náà tí wọ́n fi pinnu pé ó da àwọn òkúkú àwọn kò jẹ́ pé Yorùbá nation náà la sọ pé a máa jà fún ká kúkú pé l'Oòduà nation. We are being confused jàre. Ẹ̀yin èèyàn ẹja jáde wá ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí. Kí la lérò pé nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí? Àìtí rí Yorùbá nation gbà, kódà àìrí Odùduwà nation gbà. Àwọn tí yóò jẹ́ aṣáájú wa tá a bá rí gbà àwọn rèé o. Ẹ fi èròǹgbà yín sọ, ẹ má sì gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ tàbí ẹ fẹ́ gbé ìpolówó ọjà yín wá, ká máa lo ìpolówó ọjà yín lórí àwọn ètò wa yìí. Ẹ pè mí tàbí kẹ́ WhatsApp mi sórí ẹ̀rọ amóhùnmáwòrán tó wà lójú amóhùnmáwòrán yìí, sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Ọ̀dọ̀ mi náà ni ẹ jà sí. Títí dìgbà tá a fi pàdé, ire ayọ̀ àtàláfíà la fi pàdé, láyọ̀ láyọ̀ la pàdé. Ó dàbọ̀.